Adúpẹ́ fún Ọlọ́run ọba tó sọ̀rọ̀ àsìkò ọba tó ní bá túbẹ̀ nínú wa ọba tó ní ogun tá ní ogun wa kọ́ ìmọ̀ wa tó bẹ́ẹ̀ lẹ́ni àjọ àpẹẹrẹ ìdíjọ́nà àìpẹ́ Michael náà bẹ̀ ti ìjọ gọ́ọ̀lẹ́fẹ́ ministry tó wà ní akẹ́lẹ́ ní òdòdó bágà nípínlẹ̀ Kogi bàbá kátó owó nìtò ẹ bá kí àwọn èèyàn tó bá súlẹ̀ fún gbogbo àrùfẹ́ pọ́pọ́tà. Ní orúkọ Olúwa ni mo gbàdúrà fún gbogbo ẹnikẹ́ni tó ń rí mi níbi gbogbo tó ń rí mi kí àánú Ọlọ́run kó bá yín ohun gbogbo tẹ́ ẹ dáwọ́lé kó máa yọrí sí rere bẹ́ẹ̀ tí ń wo àwòrán yìí tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ yìí kó máa ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé yín Jésù Olúwa wa. Àmín àmín kọ Jésù. Ní ẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ nípa àlá àdẹ̀gbé oríṣiríṣi àláyẹ̀wò àti túmọ̀ wọn àti bí a ṣe lè bójú tó àlá wa. Àwọn ẹ̀rẹ́ ń pè wá àwọn míì ń béèrè pé ilé ńkọ́ wọn lẹ́nu mẹ́jẹ́ ká tó padà sí àwọn ìtumọ̀ àlá mi ẹ ká mú báyìí sà. Ó jẹ́ sí part 2 àlàkà. Tí n bá lálàá pé wọ́n yìnbọn fún un lójú oorun kí ni ìtumọ̀ ẹ̀ bá? Nǹkan méjì ló já sí ó dẹ̀ dìpẹ́ bọ́ ṣe lálàá rẹ̀ tí wọ́n bá lálàá tó bá ní má darí kàn lára bóyá èèyàn ló ṣe fún bóyá Ọlọ́run ló ṣe fún tọ́lọ́run jẹ́ fún tábò Ọlọ́run wà lórí ẹ̀ ó lè lálàá pọ́n yìnbọn fún un tó bá sàsí ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ẹni tó máa ń lọ́dún yéé tó gbàgbé kúkú lóru yẹn wọ́n lálàá náà ni wọ́n lálàá pé wọ́n yìnbọn fóun àǹdẹ̀yìnbọn yẹn bà òun ló jẹ́ pé ó já sọ̀rọ̀ so bẹ̀tẹ̀ tó wáyé pé ni tó jẹ́ pé ìmísí Ọlọ́run wà nínú ayé rẹ̀ tàbí Ọlọ́run fún lẹ́bùn kan tó jẹ́ pé ó ń takò àṣàsì so irú èèyàn bẹ́ẹ̀ á kàn fi lálàá á sáré jí dìde tó bá lálàá tí wọ́n pa ẹ́ tó yìnbọn fún ẹ lójú àlá tó jí sáyé tó lè ríra ẹ tó rí ẹbí ẹ tó rí gbogbo wọn náà mí pé ó di aṣẹ́gun lórí nǹkan kan tó yẹ pé ó ń lé ẹ̀mí ẹ̀ àsìkò yẹn wá nǹkan kan ṣe síra ẹ̀ bóyá ẹ̀bẹ̀ bóyá àdúrà kò fi wéèfù gbogbo kíní ẹ̀ dànù so nǹkan tí ọ̀rọ̀ kí wọ́n lálàá kan yìnbọn sí ènìyàn lóru tó já sí nìyẹn. ìgbà lálàá pé òun wẹ̀ nínú omi tó ń wẹ̀ nǹkan. Ẹni tó bá lálàá pé òun wẹ̀ nínú omi tó ń ibú omi ńlá ogun ńlá nìyẹn ó jẹ́ ológo ènìyàn tí ayé wá dojú ogun kọ ó jẹ́ ẹni tẹ́ pé kò ní tètè rí ọwọ́ mú ṣùgbọ́n nígbẹ̀yìn tó bá mọ Ọlọ́run á wà òkè irú ẹ̀dá bẹ́ẹ̀ kò ní tètè rí ọwọ́ mú ológo ènìyàn ni ṣùgbọ́n ogun pọ̀ fún ó dàbí pé fúláwà láàrin ẹ̀gún òun yẹn omi tó pọ̀ tó ń struggle yẹn ọ̀nà àbáyọ ló ń wá bó ṣe fẹ́ là láyé bó ṣe fẹ́ yọ àbódẹ̀ ṣe ń yọ lọ́rùn àbáyọ yẹn omi tó pọ̀ yẹn ní àwọn ayé àwọn ẹlẹ́mìí òkùnkùn wọ́n ń rí gbogbo làkàkà ẹ̀ bó ṣe ń ṣe làkàkà ẹ̀ wọ́n ń rí wọ́n dẹ̀ ń dí stop ẹ̀ pé àti ṣe àṣeyọrí ẹ̀ ó wà lọ́wọ́ àwọn kùsọ̀wọ́ àwọn òde ní ìgbà láyé so tírú ẹ̀ bá mọ Ọlọ́run tí ó bá rí ènìyàn Ọlọ́run tí Ọlọ́run lò fún irú ẹ̀dá bẹ́ẹ̀ yes à ń lọ sínú destiny ẹ̀ inú ìṣẹ̀dá ẹ̀ náà máa lọ ó ṣe bí èèyàn ṣe máa ń rìn àjò èèyàn máa ń rìn àjò gbà mí nínú tẹ̀mí ẹ̀bùn ní ọkùnrin ṣe gbogbo ènìyàn torẹ́ lómii tí Ọlọ́run bá fún lẹ́bùn yẹn ó lè máa tako irú ọ̀rọ̀ yẹn ẹni tí Ọlọ́run bá fún lẹ́bùn yẹn náà tó bá wòyàn báyìí á rí fọ́ ẹ̀dì wọn máa ń kọ àwọn nǹkan kan lédè tí yíyan mọ̀ tí yàn dẹ́ lè bẹ Ọlọ́run kó fún yàn lédè tí yàn máa mọ̀ tá a dẹ̀ rí náà àyàn á wádìí ẹ̀ tàbí kí yàn lọ nínú ẹ̀mí bẹ́ẹ̀ ni yàn bá tẹ̀ sí bẹ́ẹ̀ rárá tí yàn bá ti mọ orúkọ ìyá ẹ̀ àti ọjọ́ ìbí ẹ̀ ìyàn á lọ sínú ẹ̀mí ìwápa tí yàn bá mọ ọjọ́ bí tán bí gangan tó ṣàmọ̀ pé orúkọ ìyá ẹ̀ àti bàbá ẹ̀ tó bá jẹ́ pé ìyá ẹ̀ lóru dàgbà ìyàn máa sáàṣì fún so tó máa sáàṣì fún àmọ́ orú ìràwọ̀ tó ní kí ni ìràwọ̀ tó ní yẹn kí ni àwọn wo náà ń disturb ẹ̀ mélòó náà ń dá dúró nínú ìràwọ̀ ẹ̀ tí èèyàn bá ti lè mọ orúkọ báyìí jílẹ̀ ní ọ̀rọ̀ yìí ó ṣùgbọ́n tí èèyàn bá tọ wòlíì Ọlọ́run tó nẹ́bùn ẹ̀mí ó lè fi wádìí ẹ̀ tó bá ti wá rí nínú ẹ̀mí pé àwọn ìràwọ̀ kan wà tẹ́ pé ayé dí lọ́wọ́ wọ́n ń yọ lẹ́nu náà ó yízì fún ọkọ mọ kí ni a lè ṣe tí àwọn ìràwọ̀ yẹn tó máa tí wọ́n ní di lọ́wọ́ mọ́ ìràwọ̀ tó gbámú nínú ẹ̀ tó ń yọ lẹ́nu ẹ̀ tí òfin náà ṣe yẹn rí yẹn tó jẹ́ kó ń ṣe làálàá kí ni wọ́n fi lè jẹ́ kó rí ògo ẹ̀ lò ẹ̀mí Ọlọ́run á sọ exactly nǹkan tí èèyàn máa ṣe master key tó lè bá nǹkan yẹn mú tó pé tó bá ti tì í bọ̀ báyìí
ọ̀nà ẹ̀ máa là ní. Gbogbo àwọn tó ń di lọ́wọ́ àwọn ogun ayé yẹn wọ́n á kúrò lọ́nà ẹ̀. A rí pé ó lè padà tún láàlá yẹn pé òun rí pé òun wẹ odò yẹn já. Ó lè rí pé òun wẹ odò yẹn já tẹ́ pé á bọ́ lọ́wọ́ ogun. A rí pé yes, odò yìí àwọ̀ ìjà ni, Ọlọ́run ṣàmùnà. Tó bá dẹ̀ ti wọ̀ ìjà ló dá sí pé lásìkò yẹn ìgbéga kan pẹ̀, ṣùgbọ́n tí ò bá wọ̀ ìjà tí ó fi lajú sáyé kó múra síra èèyàn ńlá ni. Torí tí ò bá jẹ́ èèyàn ńlá, omi ńlá yẹn ní pé èèyàn ńlá ni, wọn ò ní dì lọ́wọ́. Ṣùgbọ́n àwọn ayé náà ń tẹ orí ògo yẹn ba, ológo yẹn ń tẹrí ẹ̀ bá pé ìwọ ò nílà láàrin wa o, báwo ló ṣe fẹ́ tẹrí gbogbo wa yìí bá. Àwa náà la máa, ọdọ́ tó bá látàn àwọn náà máa tún wá gbéga o, àwọn náà tún máa jẹ́ kó kìkì ẹ̀ kan o. Ẹni tó bá dìyàn lọ́wọ́ òun náà lèèyàn máa fi ń ṣe àtẹ̀gùn. Tó o bá dẹ̀ fi ṣe àtẹ̀gùn òun lèèyàn máa rán lọ sọ́run. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ní kí ẹ dìyàn lọ́wọ́, Ámánì wà á rí pé ó lọ sọ́run fún Mọ́dékáì, àtẹ̀gùn Mọ́dékáì láti dá ààfin ni. Kò ń ṣejọ́ yẹn ni Mọ́dékáì ti wà ńbẹ̀. Mọ́dékáì ti wà láàfin Ṣúṣánì tó dẹ̀ ti ń ṣe rere tipẹ́, ṣùgbọ́n kò sí orí ọ̀fẹ́ fún kó wọnú ààfin yẹn, ẹnu géètì kó máa ṣí géètì, iṣẹ́ ìwọ̀sí yẹn náà fi fún un. Lótìtọ́ ó ń ṣe rere fún ààfin yẹn, ṣùgbọ́n búburú ni wọ́n fi ń san, wọn tí ẹ̀ mú dúró lórí ẹ̀. Àfi ìgbà tí ìgbésẹ̀ ńlá wá láti lè tẹ̀rí ẹ̀, because ẹni tí ó bá ń ṣe nǹkan tí wọ́n bá fún lẹ́tọ̀ọ́ ẹ̀, inú ẹ̀ ò kì í dùn. Bíbélì fi sọ pé ó ní owó ọlọ́ya ó tọ́ sí tí wọ́n bá ń ṣiṣẹ́ kí wọ́n máa dùn onítọ̀hún nínú. Nígbà tí ò rí dùnú, òun ni ò jẹ́ kó tẹríba fún Ámánì wípé òun pẹ̀lú nǹkan tóun ń ṣe. Ámánì dẹ̀ ní wá pé ìgbọ́jú yóò fẹ́ tẹríba fún. Ẹ máa ń sọ pé iná Ọlọ́run nù máa dé pé mo dì pẹ̀lú ẹ̀, torí confidence máa wà fáwọn Ọlọ́run báwọn máa make ẹ̀ ipòkípò tán bá wà. Mọ́dékáì ti mọ̀ pé òun máa make ẹ̀ ní ààfin yẹn nípòkípò tó wà. Nígbẹ̀yìn ó make ẹ̀, ó déyàn ńlá. So bí ọ̀rọ̀ ẹni tó bá wà nínú omi bó bá ṣe rí yẹn, tẹ́ bá ní ìbéèrè mi. Ẹ ṣe wòlíì, ẹ ká tún mú báyìí. Èyí tó bá lálàá pé ọlọ́pàá mú un. Tó bá lálàá pé ọlọ́pàá mú ẹ lójú àlá. Wọ́n fẹ́ mú un tàbí wọ́n mú un. Tọ́lọ́pàá bá fẹ́ mú ẹ lójú àwọn ẹlẹ́yẹ ń bá ẹ jà. Ọlọ́pàá ojú ayé kọ́, àwọn ẹlẹ́yẹ àwọn náà ń bá ẹ jà. Ẹnìkan wà tó ní káwọn ẹlẹ́yẹ máa tó ń fẹjọ́ ẹ sùn. Ẹnìkan wà tó wà áfà yìí ẹ. Ẹni tó bá lálàá àlá ẹ̀ náà ó máa jẹ́ ológo, ó máa jẹ́ ẹni tó ń lé owó ńláńlá, ó máa jẹ́ ẹni tó máa jẹ́yàn ńlá láyé. Now àwọn ọlọ́pàá tó ń mú yẹn àwọn ẹlẹ́yẹ ni wọ́n ń jọ lẹ́nu. Tó bá yẹ pé wọ́n mú lójú àlá, wọ́n á fi ẹ̀ lójú àlá, ẹni yẹn máa gbégbá orókè lásìkò gbà yẹn. Tó bá yẹ pé ó ń lépa contract kan àbówó kan ní lásìkò gbà yẹn, owó máa bọ́ sí. Wọ́n ti arrest ẹ̀, wọn ò fẹ́ kó lọ kó ní tẹ̀síwájú, wọ́n ṣe arrest ẹ̀ dúró sójú kan ṣogbó olùkọjá abẹ yẹn, ó ní arresting mail. Ṣùgbọ́n láti kàn gbogbo akitiyan tó ń ṣe láti ṣe làálàá ẹ̀, ṣùgbọ́n tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ tó bá rí bí bọ́, tó bá yẹ kó release ẹ̀ lójú àlá ẹ̀, bóyá ó sá àbí àwọn náà ṣí ilẹ̀ fúnra wọn, ó ti mí pé ayé yọwọ́ lọ́rọ̀ ẹ̀ pé jẹ́ kó ṣe rere ẹ̀ lásìkò yẹn, má disturb ẹ̀. N tó gbé ká ní lọ́wọ́ yẹn ẹ jẹ́ kí nǹkan yẹn kó sàn sí rere. Nǹkan tí wọ́n ń sọ nípa ẹ̀ nìyẹn. Tó bá yẹ pé àwọn CID ló mú tí wọ́n kì í wọṣọ, tó yẹ kó dẹ̀ mọ̀ pé ọlọ́pàá ni wọ́n, torí bí escape ìyẹn ni pé wọ́n máa wà after ẹ̀ lójú ayé. Àwọn kan fẹ́ fọlọ́pàá mú bí a wà nípò ńlá kan àbó ń ṣe nǹkan kan táwọn èèyàn ń study, àwọn kan ń wà láti fọlọ́pàá mú, òun ni ó ṣe rí yẹn. Ṣùgbọ́n tó bá yẹ kó escape, tó yẹ pé àwọn CID yẹn mú lójú àlá ní pé wọ́n máa mú lójú ayé o, tí ò bá sáré gidi wọ́n máa mú nǹkan kan máa wà, wọ́n á lè filẹ̀ padà, ó lè ṣe gbogbo ẹ̀, wọ́n máa arrest ẹ̀. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó rí pé òun escape lójú àlá yẹn, now gbogbo àwọn tí wọ́n ń lépa yẹn pàbó lọ̀rọ̀ wọn máa já sí. Lásìkò yẹn ó máa gbégbá orókè òun ńlá kan, bóyá ó ń lé kóun kọ́lé láyé akọ, bóyá ó ń lé kóun ra mọ́tò ara. Lásìkò gbà yẹn tó bá tún wá rí aládùúrà gidi tó fàdúrà tì lẹ́yìn, ọ̀rọ̀ ẹ̀ máa já sáyọ̀. Bí ọ̀rọ̀ yẹn ṣe rí yẹn, ṣe rí àlá àwọn èèyàn máa ń pa àlàgọ̀. Sí àlágẹ̀gọ̀ lóòótọ́. Àláògọ̀ ayé máa ń dá ìrọ̀ láàmú pa àlá tó máa mọ̀ pé ó nẹ́bùn àlá, wọ́n á da àlá ẹ̀rọ, wọn ò ní jẹ́ kó ríran dáadáa, wọ́n máa fọ̀tá hàn lọ́rẹ̀, wọ́n máa fọ̀rẹ́ hàn lọ́tà, ṣùkò ní mọ́bí tó máa sá sí. Now that is why tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ tọ̀ onímọ̀ lọ, ẹni tó bá mọ̀ jù yàn lọ, ó lè jẹ́ ọmọdé, ó lè jágbà, wàá wò pé ẹni tọ́lọ́run rán ni wàá tọ̀ lọ. So tóun náà bá jẹ́ ẹni tọ́lọ́run lóòótọ́, afẹ́mi Ọlọ́run wádìí. Now from there wàá sọ ohun tó tọ́ àbí ohun tó yẹ wàá sọ fún un. Tó bá dẹ̀ ti pa ọ̀nà yẹn mọ́, ìgbésí ayé ẹ̀ máa rọ́jú, ó máa ráyè, gbogbo ká dẹ̀ máa dáa. Ẹ wò ní ẹ̀rọ arákùnrin kan ń fi ọwọ́ kó ata
ẹ̀rí láàrin last week náà ló sọ ní òun fọwọ́ kó ata náà téèyàn bá ń fọwọ́ kó ata lójú àlá ó mìíní pé ìpọ́njú wọ́n fi ìpọ́njú jẹ níyà ó lè jẹ́ni tó súnmọ́ téèyàn bá ń fọ ara alẹ́ ẹni ní ọ̀tá ẹni náà ń sọ fún yẹn téèyàn bá ń fọwọ́ kó ata lójú àlá ó mìíní pé ó ń fún ní ìpọ́njú ó lè jẹ́ ẹni tó súnmọ́ ló ń jà lógun so irú ẹ̀dá bẹ́ẹ̀ so ó gbọ́dọ̀ tètè ya gbàdúrà ọwọ́ tó fi kó ata yẹn kó tún wá kó fi kó akàn padà tó bá fi kó akàn padà òun ní pé wọ́n ti ká ìpọ́njú kúrò ó ti bọ́ lọ́wọ́ ìpọ́njú ó ti àṣeyọrí ti jẹ́ tiẹ̀ àṣeyọrí ni akàn lójú àlá àṣeyọrí ni àgbọn lójú àlá àṣeyọrí ni kí wọ́n wọ bàtà lójú àlá àṣeyọrí ni kí wọ́n gbẹ́sẹ̀ sókè lójú àlá àṣeyọrí ni kí wọ́n pọ́n dókè lójú àlá àṣeyọrí ni kí wọ́n pọ́n àpáta dókè lójú àlá àṣeyọrí ni kí wọ́n sọ kalẹ̀ látòrí àpáta yes lójú àlá àṣeyọrí ni kí wọ́n di iná mú iná òpó nẹ́pà kí wọ́n rí pé òun dínà ẹ̀mú iná yóò dẹ̀ ṣe kankan fún òun dàsí pé irú ẹni ẹláyé wọn lè rí pa kò sí wọ́n ṣe lè lépa ẹ̀tọ́. ṣùgbọ́n ẹni tí wọ́n wá gbé ata fún lójú àlá tó yarí pé òun ò ní jà bí. dàsí pé kádàrá ẹ̀ kọ èdì kádàrá onítọ̀hún yẹn kọ èdì tán fẹ́ fún ṣe wọ́n pé bẹ́ẹ̀ni sọ pé nígbà tí ènìyàn sùn tán ọ̀tá rẹ̀ wá ó bu epo sí àlùkámà rẹ̀ ó sì àwọn kan ò kì í jà lọ́sàn bó bú wọn lọ́sàn wọn á bẹ̀ òru náà máa jà kò dìgbà tán máa mọ ilé ẹ̀mí náà máa fi rìn wọ́n lè bá yán rìn wọ́n lè bẹ́ fún rìn bá pé ilé ẹni tó bú mi lọ́sàn ẹ̀fún yẹn máa lọ direct to that place kókàn báyìí tí onítọ̀hún yẹn ni wọ́n fi net sọ́nà awọ́ náà wọlé because spiritual mosquito ni bó bá ti fẹnu kan ìkíní ẹ̀ báyìí á bá rẹ̀ lódì kejì from there bẹ́ẹ̀ nìyẹn ń sùn lọ́wọ́ akọ̀nra wà níbì kan a máa rí kún rẹ̀ mú bó ń gbàdúrà lọ́gán máa rí kún rẹ̀ mú torí ẹ̀ tí wọ́n bá ti máa gbàdúrà kó mọ̀ pé 1.5 hours máa fi ṣèṣó òru tó bá ti sọ bẹ́ẹ̀ gbogbo ohun tó bá ti wá kùn ẹ̀ láàrin 1.5 hours tó fẹ́ fi ṣèṣó òru yẹn má sùn tó bá ti sùn wà borí lẹ́yìn tó ṣèṣó òru yẹn tó wọ̀n nílé àtàkẹ́ ṣùgbọ́n tó bá sọ pé dẹ́n ìṣòro tó kàn ń sùn díẹ̀ tó ń gbàdúrà bóyá self ìṣòro bóyá ìṣòro ní chọ́ọ̀chì tó kàn ń sùn ẹni ẹ̀ ń kógun lọ lẹ́nu kò sí bó ṣe máa ṣe torí tó bá sájáde ibìkan ló gbọ́dọ̀ wọ̀ àní ẹni tó bá dẹ̀ fara sílẹ̀ náà òun ló máa try láti kíni láti lè wọ̀ now tí wọ́n bá wá lálàá pé òun fọwọ́ kó alákàn lójú àlá àṣeyọrí tí ò lẹ́gbẹ́ tí wọ́n bá wá lálàá pé nínú alákàn yẹn wá ìkan á gé òun jẹ òun ṣe yé ó dùn tàbí pé ó gé òun jẹ ẹ̀jẹ̀ jáde irú èèyàn bẹ́ẹ̀ a rí promotion ariwo in fact that very year tó bẹ̀rẹ̀ ọdún ni kó má ṣiṣẹ́ kó sùn sínú ilé báyìí nǹkan tó máa sọ di ọlọ́lá kó máa wá bá ní tó wà rẹ̀ ṣiṣẹ́ máa ṣiṣẹ́ wọn adé máa jèrè ló ń ọ̀nàkọ̀nà tó bá tọ̀ now àwọn kan wà tó jẹ́ pé irú àlá kan wà ẹnìkan sọ wípé òun mú àárọ̀ nídìí ẹja àárọ̀ òun mú ẹja àárọ̀ bẹ̀tẹ̀ ó rí mú ó fẹ́ jáde nínú odò báyìí lájú dásí pé Christian marty wá sí ni bọ̀bí àǹgẹ́lì rẹ̀ ti wí ní àárín ọ̀tá ló wá máa ṣọ́ra yẹn ni pé wọ́n sọ fún kó di ṣẹ́rí àrọ̀ tó dìmọ̀ nínú rẹ̀ ẹnikẹ́ni òpònú ló máa ń di ẹja mọ́ nírú ọ̀jọ̀gbọ́n ló máa ń di ẹja mú lórí so tó bá jẹ́ pé ìrù ló dìmú tó rẹ̀ ti jáde nínú omi yẹn ọ̀nà àbáyọ tó fẹ́ ní ọ́n sọ fún ẹ bí àdúrà ló ń gbà lásìkò ẹgbẹ́ àdúrà yóò tí tó continue àdúrà yẹn tó bá yẹ pé àwẹ̀ kan ló ń gbàgbà yẹn sọ fún ẹ pé àwẹ̀ yóò tí tó tó bá yẹ pé ètùtù kan ló ń ṣe ń gbà yẹn sọ fún ẹ pé ètùtù tó ń ṣe yẹn kò tí tó múra sí o Ọlọ́run wà lọ́nà ẹ̀ o má dúró ní ọ̀nà tó ń gbà yẹn múra sí o ó máa jẹ́ táìmù ẹ̀bẹ̀ because ẹni ẹ̀ dẹ̀ wá ìdẹ̀ra bí ó ń ṣe làálàá ó ń wá ìdẹ̀ra ṣùgbọ́n sọ fún pé ìdẹ̀ra yẹn ó ń sún tílé kó má ti dùn àdúrà tó bá tọ onímọ̀ lọ tó bá sọ fún gbogbo nǹkan tó bá máa ṣe tó bá try láti ṣe ọ̀run lè gbàkóso now tó bá yẹ pé mo rí èèyàn sọ pé òun di àrọ̀ mú lórí òun dẹ̀ mú àrọ̀ yẹn òun kó nínú odò bẹ̀tì kan tó yà ń lẹ́nu ni pé bó ṣe yí sí fún un tóun di àrọ̀ yẹn mú tó kọkàn ọbọ omi tó yẹ pé àrọ̀ lòún dẹ̀ dì mú títí tóun wá fi ju àrọ̀ yẹn sínú aṣọ òun táyọ̀ àrọ̀ yẹn wá ṣe polopolopolopolo mọ́ ní àrùn ó ní dáadáa mú ní májẹ̀mú tó fọ́lò ní pé àrọ̀ tó dì mú ó máa fẹ́ obìnrin kan ó ní àrọ̀ yẹn wá ń jà ó ń fi òun sọ́tún mú ní obìnrin yẹn máa jù ẹ lọ láyé obìnrin tá à ń sọ yìí kò ní pẹ́ kò lè tó 21 days kó tó dé
tó bá gbàdúrà dáadáa nítorí pé ó di àrọ̀ yẹn mú ó mú kúrò nínú omi ó mú lọ wá kì sínú aṣọ ẹ̀ ó máa jẹ́ tiẹ̀ ẹni yẹn máa jẹ́ obìnrin ó dẹ̀ máa jù ẹ lọ ó dẹ̀ máa jẹ́ ọ̀rẹ́ ẹ ó ní báwo ló ṣe fẹ́ ṣe mọ́ between 21 days nǹkan tí destiny ẹ sọ nìyẹn òun láti gbàdúrà and pẹ̀lú agbára lọ́dọ̀ Ọlọ́run bí ìgbà tí mo sọ̀rọ̀ tí mo ṣe ẹ̀yẹ ni ó bá arábìnrin kò tiẹ̀ tí pé ìjọ́ méje péré ó bá arábìnrin kan pàdé ó ní ó dúdú ó ga ó ní fún ara òun làwọn wà pàtí ló dé sọ fún un pé kò ń bá òun jó ìgbódẹ̀ ṣetán dé fún un ní káàdì òun dé sọ pé òkè òun náà mọ̀ ń pa real estate pé yeah let's be doing it together mo ní ibi tẹ́ máa gbà dìde láyé yín ni ẹni tẹ́ ń sọ ó jù yín lọ lọ́jọ́ ó ní mo nígbà tẹ́ sọ pé àrọ̀ yẹn ń fi yín sọ́tún ń fi yín sósì àrọ̀ yẹn make sure ó ń fi yín tẹ́ pé ń gbòyà lè jù sínú aṣọ yín so ó jẹ́ nínú gbogbo nǹkan láyé lẹ́nu yẹn fi jù yín lọ so ṣùgbọ́n tí ẹ bá ṣe òtítọ́ pẹ̀lú ẹ̀ òtítọ́ ló máa ń gbé orílẹ̀-èdè lékè wípé ẹ di àrọ̀ yẹn mú tẹ́ ẹ rí mú jáde kúrò nínú omi ńlá tẹ́ ẹ lè lọ kì sínú aṣọ yín náà òtítọ́ lọ́lọ́run béèrè lọ́wọ́ yín bẹ̀yẹn òtítọ́ la gbé yín lékè tó máa fi ẹni yẹn lé yín lọ́wọ́ kò sí nǹkan tẹ́ bá fẹ́ ṣe láyé yín tí ẹni yẹn ò fi ní tí ò ní ní ìrànlọ́wọ́ tó máa ṣe nínú ayé bó jẹ́ pé advice yín bó jẹ́ pé nípa owó bí mo ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún kéèyàn máa fi owó kó owó ẹyọ lójú àlá ó pín sí méjì tíyàn bá ń kó owó ẹyọ yẹn tó yẹ pé kò pọ̀ tíyàn ń kó tó ń dà sínú agùn tó ń kó mìkan tó ń dà sínú ìdá sí pé ó máa bẹ̀rẹ̀ òwò kan láìpẹ́ tó dẹ̀ máa bẹ̀rẹ̀ sí jèrè ńbẹ̀ tó bá ń kó tó tún máa ń rí owó tàná ńbẹ̀ wọ́n ń já sí pé wọ́n sọ fún pé rí ní nǹkan tó ń sọ fún ẹ̀yìn nǹkan tó ń sọ fún ẹ̀yìn ó máa já sí òdodo bẹ̀tì tíyàn bá dúró létí òkun tómi bá ya bò ó tómi yẹn ya bò tẹ́rù bà títí tó fi lajú ó máa jẹ́ èèyàn kan ńlá kan lórílẹ̀-èdè tó wà yẹn tó bá yá kó kàwé kó má kàwé ó máa jẹ́ èèyàn ńlá kan lórílẹ̀-èdè tí ó wà orílẹ̀-èdè tó jẹ́ ọmọ orílẹ̀-èdè tó jẹ́ yẹn bó sì wà lókè òkun lásìkò ló sì máa padà wálé ó máa jẹ́ olórí ní ibi tá a gbé bí sí tí ó bá yẹ pé kò bẹ̀rù tí omi yẹn fi yalù tómi yẹn kàn yalù lẹ́sẹ̀ kò lè tó 3 days to 7 days kó tó rówó ìyẹn ni pé sign of ó máa rí owó láìpẹ́ téèyàn bá gungi tó wà dásìkò máa rí ìgbéga tó bá ti dórí igi yẹn bẹ́ẹ̀ tó bá gungi tó jẹ́ pé ó tún fẹ́ lọ sí branch igi yẹn dàsí nǹkan wọ́n sọ fún pé kó kíyèsára bóyá wọ́n ṣe nǹkan kan tó ń ṣe láṣejù kó kíyèsára kó má lọ tó bá lọ tó pé òun fẹ́ lọ jó lórí ewé ìṣubú ló wà fún yẹn wọ́n kíyèsí ara fún tí wọ́n bá fún àpáta tó bá padà sí ẹ̀yìn dàsí pé ó máa lépa kankan ó dẹ̀ máa rí ìjákulẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá kún àpáta yẹn tó kún wọn lórí dàsí pé ó máa borí ìṣòro nínú ayé ẹ̀rí tí wọ́n bá rìn tí ò bójú ẹ̀yìn tí ò ṣe kó máa ṣọ́ra fún ikú òjijì kó máa ṣọ́ra fún ikú òjijì kó máa ṣọ́ra fún ikú òjijì wọ́n sọ fún pé ikú òjijì ẹnìkan ń fa okùn ẹ̀mí ẹ̀ ẹnìkan wà tó jẹ́ pé ó fẹ́ fi dájọ́ ó ń fa okùn ẹ̀mí ẹ̀ yẹn ló ń sọ fún pé ṣọ́ra tó bá rìnrìn tó padà tílẹ̀ fi mọ́ ṣọ́ra tí wọ́n bá bọ́lẹ̀ nínú mọ́tò ẹ̀ pẹ̀lú mọ́tò bọ́lẹ̀ dàsí pé òun ṣe nǹkan kan wọ́n fẹ́ jẹ́ pé kó fi nǹkan yẹn sílẹ̀ pé nǹkan tó ń ṣe yẹn ó ti tó bus stop ó ti tóbi tó máa dá nǹkan yẹn dúró òun náà sọ fún ẹ pé bus stop tó ti bọ́lẹ̀ yẹn bó wà ní ọkọ lásìkò gbà yẹn ó pọ́sìkò ẹ pé ilé ọkọ yẹn náà máa sọ pé kíní kan máa ṣẹlẹ̀ lọ́dún yẹn tí wọ́n máa fi ilé ọkọ yẹn sílẹ̀ bó jẹ́ pé ìyàwó ló lálàá bó jọkùn ló lálàá bí ọba wà lọ́dọ̀ ọ̀gá ó jẹ́ pé lọ́dún yẹn nǹkan máa ṣẹlẹ̀ tó gá yẹn tẹ́jọ máa fi ra yín sílẹ̀ ó lè má jẹ́ sí ibi ṣùgbọ́n nǹkan kan máa wà tẹ́ pé òun ṣe tó jẹ́ pé ó dẹ̀ máa bọ́lẹ̀ níbẹ̀ ẹ̀rí so bí àwọn àlá ṣe lọ nìyẹn tí wọ́n bá pín búrẹ́dì lójú àlá inú ó máa ní nǹkan kan tó máa jèrè tó jẹ́ pé ìwọ nìkan kọ́ ló máa dá ṣíà ẹ̀ ó máa ní nǹkan kan tó máa jèrè tó jẹ́ pé ìwọ nìkan kọ́ ló máa ṣíà ẹ̀ búrẹ́dì tó jẹ́ yẹ tó ti di pé ẹ ò ṣí àwọn èèyàn nǹkan kan wà tó jẹ́ pé ó máa wá lódìdí bóyá owó ni wọn bóyá ìwọ tó gba contract ó lè jẹ́ pé máa gba contract kan wọ́n fi ń yẹ ẹ pé àwọn èèyàn kan máa bá ẹ ṣíà ẹ kó agree láti lè ṣíà owó yẹn pẹ̀lú wọn because tó bá agree now ma fine tí wọ́n bá rí pé òun wọ aṣọ funfun lòun wọ epo wá ta sí àlà aṣọ funfun yẹn àbí èrí wọ́n sọ fún pé onítọ̀ wọ́n máa kórìíra ẹ̀
wọ́n máa ìkórìíra gidi ni. So tíyàn bá jẹ́ pé èèyàn ó ń rìn láàrin ẹ̀jẹ̀, ó ń rìn nínú ẹ̀jẹ̀, orí ẹ̀kùn rẹ̀ ẹ̀jẹ̀ tó kọ́kàn rí pé òun rìn ó já sí pé ó máa ṣẹ́gun gbogbo ọ̀tá tí wọ́n ń bàjà, ó máa ṣẹ́gun, ó fẹ́ tẹ àwọn ọ̀tá ìmọ́lẹ̀ nìyẹn. Tí wọ́n bá rí pé òun yíra nínú ẹ̀jẹ̀ tó jẹ́ tó lẹ̀ ń dúpẹ́, onítọ̀hún ó máa ní ìpele àṣeyọrí rẹpẹtẹ ní sáà àti ìgbà yẹn. Ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ pé ó ń yíra nínú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kò sí lójú ní ìdúpẹ́ tó ara ń lé, ó já sí pé onítọ̀hún máa ní ásídẹ́ǹtì àbí ìfarapa kan lásìkò ìgbà yẹn tó yẹ kó ṣọ́ra fún. So àwọn àlá ń lọ lóríṣiríṣi tí wọ́n bá ti wá lálàá bẹ́ẹ̀, tó wòlíì ẹ̀rí, bóyá àlá kó bá rẹ̀ skul, bóyá àlá kó ń bóbìnrin lò pọ̀, bóyá àlá lọ rí wòlíì ẹ̀ tàbí kó rí àwọn onímọ̀ tó jẹ́ pé ó tún mọ̀ jù ẹ lọ. Àsìkò yẹn Ọlọ́run fẹ́ kó gbégbèsè fún ayé ẹ̀ ni. Wo anointing fún àwọn èèyàn tí jẹ́ pé wọ́n kọjú ogun sí wọn láti ṣe àṣeyọrí. Tí anointing tí ó bá dé ọwọ́ ẹ̀, àṣeyọrí dé báyìí. Anointing tó rí lọ́wọ́ mi, tí Ọlọ́run bá jẹ́ kó kùn ẹ́ lọ́wọ́ náà, ó pé ìpele 3 nínú ayé, yes. Ṣùgbọ́n anointing tó wà lọ́wọ́ yìí, tó o bá ní ìgbàgbọ́, wàá fi ìgbàgbọ́ bá rìn, kò síbi tí kò kì í dé. Anointing tó rí lọ́wọ́ mi, tí o bá ti gbàgbọ́ pẹ̀lú anointing yìí, tí n bá ṣe ní kò lò ó possible fún ẹ. Àti rẹ́ni tán lé kúrò níbi iṣẹ́ nílùú Canada, wọ́n lé kúrò, anointing dẹ̀ padà dọ́wọ́ ẹ̀, wọ́n dẹ̀ tún padà tún pè láàrin oṣù 3. Ṣé orí pa gbára Ọlọ́run òun gbò respect ẹ̀, Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Àdẹ̀tí rẹ́ni tí jẹ́ pé ó ń wá ọkọ tó ti lo anointing tó dẹ̀ fi rí ọkọ. Àti rẹ́ni tó ń wá oyún tó dẹ̀ ti lo anointing tó dẹ̀ ti fi rí oyún. Many things. Àti rẹ́ni tó dá lè ṣẹlẹ̀ tó ń ta mọ́tò tí gbogbo ẹ̀ rí bàràbàrà, tá anointing yìí tó dẹ̀ ìjọ tó lo anointing ìjọ kejì ló bẹ̀rẹ̀ sí ta mọ́tò 3 lẹ́ẹ̀kan ṣù. So àti rí oríṣiríṣi tí Ọlọ́run ti lò, Ọlọ́run fẹ́ lò fún ẹ lásìkò orí. Tí ó bá ṣe pé mo mọ̀yàn dáadáa tẹ́lẹ̀, mi kì í gbé anointing jáde fún ènìyàn ẹ̀rí. Ṣùgbọ́n bọ́rọ̀ ń ṣe ní kí n darí ẹ̀, kí Ọlọ́run ṣe darí mi lásìkò yìí fún anointing pamọ́ kọ́rọ̀ ẹ̀ kó lè dayọ̀. Wo èmi sí magic soap yìí, ó ní ìgbà tí èèyàn máa wẹ̀ láyé tó máa kúrò nínú aláìdààmú. Ṣùgbọ́n wọ́n tì ní pé tó bá nídìí ẹ̀mí Ọlọ́run ló máa tú ẹ sílẹ̀, ẹ̀mí Ọlọ́run máa sọ fún exactly bó bá yẹ kó máa ṣiṣẹ́ fún ẹ láti lò kó tó máa ní má lò. Tó bá yẹ pé kò ní ṣiṣẹ́ fún ẹ, má lò. Tó yẹ kó máa ṣiṣẹ́ fún ẹ, máa sọ fún ẹ pé lókè èmi ò ní títorí pé owó náà, máa sọ fún ẹ pé anointing kọ́ ló máa gbégbèsè báyìí kò gbé. Ó wá ní gbégbèsè kó lo anointing, ó máa make everything fast nínú ayé ẹ̀. Àṣẹ Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni kí wọ́n máa sọ pé Ọlọ́run ò kì í rìn bẹ́ẹ̀, sọ fún pé báwo lọ́lọ́run ṣe ń rìn. Kò sẹ́nikẹ́ni tó mọ̀. Ọlọ́run fún ní kálukú ní ẹ̀bùn tó yẹ pé tí ó bá gbàgbọ́, I'm telling you, ó possible kò kúrò nínú ìbò tó wà. Gbogbo àná ọ̀kan la máa kúrò ń bẹ̀, ṣùgbọ́n àwọn tán bá nétí tó gbọ́ nǹkan tí ẹ̀mí sọ fún ìjọ, àwọn nìkan náà ṣe tán láti kúrò nínú gbogbo olókàn nísìn, láti kúrò nínú ìjákulẹ̀ àbóhunkóhun tí ayé fi ẹ́ sí. Now mo fẹ́ sọ nọ́mbà mi kó máa kọ́, kó máa pè mí, àti pé mo fẹ́ sọ àwọn programs ta ní. Àwọn programs kan wà tó jẹ́ pé o gbọ́dọ̀ má wà ẹ̀rí ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí láti Sunday ní anointing tún ti ń lọ fún ìyanu nínú ìjọ wa. Gbogbo ẹni tó bá rí kíní wà láìpẹ́ wà níbi kan Àbújá wà ní ìfẹ́ mọ́ bí tó wà, tí bá yẹ pé ibi tó ti lè débí ni lọ́fẹ̀ẹ́ ló máa rí ìgbàlà yẹn, máa dá anointing lé lórí lọ́fẹ̀ẹ́ ni ní every Sunday fún àwọn èèyàn láti ṣe rere. Ní every Tuesday now, enough is enough, láti aago 9 ẹ̀rí títí di aago 12. Eléyìí kọjá pé kíní bó bá nínú tó bá wá sí program yẹn, wà nínú kò tó lọ. Wọ́n kì í jẹun wá program náà, ó máa wá pẹ̀lú ìmísí Ọlọ́run ni. Ṣùgbọ́n kó tó kúrò ní tó pè ní ṣòro ò ní jẹ́ ṣòro mọ́, because Ọlọ́run á bí ogun ayé ẹ̀ wò, ẹ̀mí máa físìtì ẹ̀ wá kúrò nínú ogun ìyẹn dúró síbẹ̀. Now ní every Thursday yẹn la máa ń lo omi kan, omi yẹn ti wà nínú church, omi tán pé omi wọ́n pè lómi ìyanu. So omi yìí ló máa lò tó bá fẹ́ lọ, wọ́n fẹ́ ṣe interview bí kan, fẹ́ ṣe kíní kan, mi ní kó létí débẹ̀ o, lómi tán bá ṣe ní kó lò kó lọ síbẹ̀. Seal one ni kò ń ṣe tán rọ o, ìyẹn ló máa fi mọ agbára Ọlọ́run yàtọ̀ sí agbára ènìyàn. Àwọn tó jẹ́ kán wá ìdí wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń ní páàkì kan ló ń gbé lọlé tó dẹ̀ pé Ọlọ́run mí sí oyún dé,
many things lèèyàn lè lo omi yìí fún, ṣùgbọ́n every Thursday ní dédé agogo 5 ní Thursday ni ó dẹ̀ lọ fún ọ̀sẹ̀ 3 lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run á wà pẹ̀lú yín. In tèmi máa sọ fún ẹni pé dìde kó o lè rí ògo ẹlò náà. Ọlọ́run fún mi lẹ́bùn lótìtọ́ lórí pé kí n gbàdúrà pẹ̀lú ọ̀ nípa ògo káyé kó yí padà, lórí pé kó jẹ́ pé nǹkankan ń dènà ẹ̀ kọ́lọ́run mú kúrò nínú àwọn ẹ̀bùn tí Ọlọ́run fún mi ni, lórí kí n kàn advice ẹ lásán lórí ìgbésí ayé ẹ̀ kọ́lọ́run dẹ̀ bẹ̀rẹ̀ sí gba ògo. Àsìkò tí Ọlọ́run máa gba ògo ayé ẹ̀ tó ní jámọ́lẹ̀ tẹ́pẹ́ òkè báyìí máa bẹ̀rẹ̀ sí fóun, a máa fóun lókè ní ọ̀nà á dẹ̀ bẹ̀rẹ̀ sí là, á bẹ̀rẹ̀ sí ṣe rere lórúkọ Jésù. Ìwọ ló kàn. Ní every Thursday yìí a máa ń gbààwẹ̀, tó bá lè gbààwẹ̀ fine títí di ìgbà tí ẹ̀mí Ọlọ́run bá ṣetán láàrin wa. A dẹ̀ kí n pẹ́nu program náà 2.5 hours ni. Wo program wa ní ìpẹ́ ìjọ Sunday 7 to 9:30, ìjọ Tuesday onìkan ní 9 to 12, ìjọ Thursday na 5 to 7:30. So oníkálùkù ti lọlé lórúkọ Jésù. Ọ̀run á sọ̀rọ̀ ìdayọ̀. Now gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa Bíbélì nínú ìjọ wa, a máa ń kọ́yàn ní ẹ̀kọ́ nípa Bíbélì lọ́fẹ̀ẹ́. That's why tí wọ́n bá kọ́kọ́ join ìjọ wa, a máa fún ní aṣọ àdúrà lọ́fẹ̀ẹ́. White tó máa bẹ̀rẹ̀ sí wọ̀ pẹ̀lú wa ọ̀fẹ́ ló máa rà, ọ̀fẹ́ ló máa fún, and then fún ẹ̀ ló máa lọ sanwó télọ̀. Bákan náà 360 387 57 070 360 387 57 àti 091 356 42057 091 356 42057. Now ìjọ wa ní nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ ní Akíọdé ní Òjòdú Bágà.